ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. mani humul malaika àwọn ìwo gan la ń pè ní malaika àwọn ìwo lọ́nà àwọn oníjẹ́ malaika táwọn Yorùbá ń pè ní áńgẹ́lì angels àwọn là ń pè bẹ́ẹ̀. Al-Qur'ani sọ́nù Suratul Anbiya wa qalu ittakaza rahamanu waladan subhanahu bal ibadun mukramun la yasbiqunahu bil qawli wa hum bi amrihi ya'malun. àwọn oníjẹ́ màláíkà àwọn kèfèrí ni wọ́n sọ ọ̀rọ̀ kọ́rọ̀ wípé ọmọ tọ́lọ́hun ọba bí ní jẹ́ màláíkà ọlọ́wà ní ara wọn ò bí ma ìbáàdùn ẹrú òun ni wọ́n jẹ́ amamukira wọn ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n distinguished servants of Allah la yasbiqunahu bil qawli àwọn màláíkà wọ̀nyí wọn ní máa ṣe ń tí ó yàtọ̀ sí t'Olúwa fẹ́ kí wọ́n ṣe wá wọn bí tọ́lọ̀ bá ti ní kí wọ́n ṣe náà ni wọ́n máa ń ṣe. àwọn tí ń jẹ́ màláíkà distinguished servants of Allah. inú Suratu Tahrimi àyá 6 ó ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. La ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. La ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. ó láwọn màláíkà tẹ́rí yẹn la ya'suna Allah mo dá wọn kí wọ́n má máa yapa àṣẹ èmi Ọlọ́run ni wọn yí yapa àṣẹ Ọlọ́run gó Ọlọ́run ni wọ́n gbọ́ kọ́ ọmọ Ọlọ́run ni wọ́n gbọ́ wọn ní ṣe mi wọ́n dàbí robots. wàyẹ́ fún àlùnà máa ń gbọ́ ọ̀run náà tí wọ́n bá sì ní kí wọ́n ṣe ni wọ́n máa ń ṣe. àwọn tí ń jẹ́ màláíkà ìròyìn wọn rèé. àwọn máa ń yin lọ́run lógo wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọlọ́run ó ní nánú nusabbihu bi amrika wa nuqaddisu laka qalu atajalu fiha mala Ibrahim. qalu atajalu fiha ma yufsidu fiha wa yasfiku ad-dimaa wa nahnu nusabbihu bi amrika wa nuqaddisu laka. mala Ibrahim. قالوا أتجعل فيها ما يفسد
ròyìn ara wọn àfọ̀mọ́ làwọn ṣe àwọn oníṣẹ́ méjì táwọn àwọn yìí wọ́ lọ́run lógun ni àwọn màláíkà nù ìjọba rọrùn fún èèyàn kó rí màláíkà wọ́n náà bíra rẹ léèrè ṣé èèyàn lè rí màláíkà agbó àwọn tó jáde bí ọlọ́run pé àwọn lè rí ẹni tí ò kì í ṣànẹ́bí ọlọ́run ṣó lè rí áńgẹ́lì ó lè rí ó lè ṣe kí ni ó lè rí ẹni tí ń ṣànẹ́bí ọlọ́run ó lè rí áńgẹ́lì ó lè rí wọ́n àárínú àwọn sàábì ànẹ́bì tí ń rí tí èèyàn lè rí áńgẹ́lì tí tọ́lọ̀ bá fẹ́ kó rí òun kọ́ ló máa ṣiṣẹ́ débẹ̀ wípé gbogbo ìrìn ẹ̀yẹn bíi tí mo sin kì ní ẹ̀bá mo kàn ráwọn áńgẹ́lì kí orí àjọ̀nú lórí wọ́n ń pè sàábà ànábì kan ní sallallahu alaihi wasallam Imrana ọmọ Hussein al-Khuzai Abu Nujayd sàábà yìí kana yasma'u kalam al-malaika ìmá gbọ́rọ̀ tí àwọn màláìkà bá ń sọ wa yara al-afazata ó sì máa ń rí wọn kìí ṣe gbogbo màláìkà ní rí o irú àwọn èyí tí ń rí àpàdà ṣàlàyé ẹ̀ torí pé màláìkà ní kàtígórì ẹlòmíì kan máa ń dà á pọ̀ ní kò mọ̀ pé màláìkà náà ní classification àmọ́ ó láǹfààní orí màláìkà wà á ò sọ Imrana yìí nígbà tẹ́lẹ̀ kan sọ́njọ́ ní wípé tó kú bá kú ẹkọ̀ sìnkú ni ẹ má máa dáná oúnjẹ mọ́ kò sí tí ń jẹ́ à ń ṣe sàárà àkókò bí ẹ bá jóúnjẹ òkú yóò wọ náà bí ẹ bókú bá ti kú ẹ má tún waste owó yín mọ́ ẹ lùsè èèyàn tó ẹ máa lùsè owó yín ebi tó yé e dénú Imrana ọmọ Hussein nínú àwọn sàábì ànábì ni kó tó kú ó wá ń sọ fún àwọn sàábà ẹgbẹ́ rẹ̀ pé ìzà anami ṣùdúni alásẹ̀rìrì bí imamati fa ìzà àrájá tó fa ní àwùwà àti ìmù ó ní tí n bá ti kú o ó wà lórí bẹ́ẹ̀dì tó ń ṣàárẹ̀ ọlọ́jọ́ tóun bá dákẹ́ o ẹ fi láwà ní òun ẹ fi wé òun lórí ibùsùn yìí ẹ̀fì láwà ní ẹ̀yí òun kẹ́ lọ kẹ́ sí òun tẹ́ ẹ bá darí dé ẹ wá ràkúnmí nínú àwọn ràkúnmí òun ẹ pa ẹ sè é ẹ yí láta ẹ rò máa la sí ẹ jẹ́ káwọn èèyàn máa jẹ ká lọ ó jẹ́ kí ni wọ́n jẹ yìí ṣé tó ń jẹ òkú bá jà láàmú ṣé sàbẹ̀ ànájú máa sọ pé kán rò màlà kán pa ẹran lẹ́yìn ikú òun kán máa ṣe kán yí láta kán máa jẹun lọ. wọ́n jẹ́ àrà àmọ̀ kò ní sọ bẹ́ẹ̀. ó bá ọ̀rọ̀ yìí nínú wàsọ́ọ́yá tíra kan ní jẹ́bẹ̀ wàsọ́ọ́yá al-ulama inda hudur al-maut ẹni tó ṣe orúkọ rẹ̀ Muhammad bin Abdullah ar-Rabdi ó tún bá nínú Tabaqat al-Kubra mujalladu kamis ó bá nínú Majmu' as-Sawaidi wa Manba'u al-Fawaidi lọ́wọ́ kitab al-Janaiz níbẹ̀ ó bá nínú as-sahabatu alladhina aslamu qabla fatihi ó bá nínú at-Tabarani al-Kabiru ní jẹ́bẹ̀ tí Tabarani ṣe ẹnìkan lélẹ́yìí tó ní kan rómàlà kan pẹ̀ràn tó ń bá kú kan máa jẹun lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ikú ẹ̀ wọ́n sì jẹun sàárà òkú ni kìí ṣe wọ̀ kí ẹ̀ jẹ sàárà òkú ìyìn tí wọ́n ní a máa ṣe ni pé ká máa máa pílèwé irinṣẹ́ ká wá pelére ká máa wá jó ká máa wá lùlù ká máa wá ṣe bígbà tó yẹ pé inú wa ń dùn sí pé èèyàn wá kú ìyẹn ni wọ́n fẹ́ ewu làbọ̀rọ̀ tún sọ òkú dìyàwó ewu làbọ̀rọ̀ sọ òkú dìyàwó nígbà tí èèyàn kú táwọn èèyàn dé láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ tán wá sẹ́kọ̀ọ́ tí ó dé láti aago 12 ọ̀sán wọ́n dẹ̀ sì kú ní aago 4 láti aago 12 ọ̀hún sáàgó 4 ṣé mi ò ní pa wọ́n wá sì kú tán aago 5 tí ò bá wá padà sí Ìbàdàn kò ní jẹun ṣé kó sẹ̀ máa wá kú káàkiri àdúgbò ẹni tó ní láti jọ́sí wà ń bẹ̀ Alábẹ́òkúta wà ń bẹ̀ ẹ wá ní wọ́n máa so oúnjẹ fún wọn para àmì ṣókò òdìdí méjì òkú di púpọ̀
kódà Ọlọ́run ó máa fi àjẹ òkú yẹn pé ìwọ kú látara ipò òkú ebi sì ń pa àwọn wọ̀nyí. ṣùgbọ́n ká dé ká ti bá wà lálẹ́ ká jẹun ṣé wọn ni wọn ò ní dùn sínú Ọlọ́run náà ò ní dùn. inú Ọlọ́run a máa dùn kí àwọn èèyàn jẹun ló fi ní ẹni tí ò bá lè gbàgbé kó lọ ṣe kí ni kó lọ fún jẹ sán. Ọlọ́run fẹ́ràn ká máa fáwọn èèyàn lóúnjẹ ó fẹ́ràn yẹn púpọ̀ gan. nínú àwọn sàhábà tó tún rí màláìkà Sàmáàkù bùnú Kárìṣánà torí ń jẹ́ òní ìta sọ̀rọ̀ yìí lẹ́nìkan wá ní oníkan pẹran kan dáná ni nítorí pé ó máa ń rí màláìkà nígbà tó wà láyé nǹkan oríire dẹ̀ nìyẹn kíyàn máa rí màláìkà torí ẹ̀ ló ṣe celebrate ẹ̀ lẹ́yìn ikú ẹ̀. ó dà Abu Dujana sàábì ànábì lòun náà ó rí màláìkà ní gbogbo Bádàrí ṣé òun ní kan pẹran nígbà tó kú. òun ò ṣe celebrate díẹ̀. àfáà kan wà ní last year yìí ó rí nǹkan kan ó ṣàlàyé fún mi nítorí kò sí tá a lè gbé ju màláìkà lọ lójú àlákọ́ ló sì rí lójú mọ́mọ́ ní òru ó já ládùúgbò àwa ti ṣe tàbí ìtàn ó wá dúró sójú wíńdò rẹ̀ lóru ìwà ń wo ìta látòjú wíńdò lẹ́ẹ̀kan náà ó kọ̀ rí kíní ọ̀hún tí ń pọ̀ látòkè white kíní yẹn wá balẹ̀ sínú ọgbà wọn bó ti balẹ̀ kíní yẹn ga gan ó wá mú ọwọ́ méjèèjì nítorí òun pè lọ́wọ́ yẹn èmi mọ̀ pé ìyẹn ni ó wá dà délẹ̀ ó wá da ọwọ́ méjèèjì ó dà délẹ̀ funfun gbòò kò lè sọ pé nǹkan báyìí ló jọ ó kọ̀ sí àwọn kìnìún ọ̀hún tó funfun gbòò ó ló dúró for like 15 minutes òun kọ̀ sí àwọn nígbà tó yá ló wá tún gbéra ó tún ṣe fọ lọ́nà àjọ̀lùkọ́ nítorí màláìkà. wọ́n lè lè màláìkà ti àníwáwù àwọn màláìkà wá ní oríṣiríṣi àwọn màláìkà ti kí ni wọ́n ní oríṣiríṣi àwọn náà tún wá lóríṣiríṣi subhana rabbika. ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. 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 ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. tóní ló tàlejò ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí.